bàbá tí ò bá ti ṣe nǹkan kan lórí ọmọ kò ládùúà lẹ́nu. Ìwọ ni ọmọ tanra rẹ. Mo tún sọ, bàbá tí ò ṣe nǹkan kan lórí ọmọ kò ní àdúà kankan lẹ́nu. Bàbá tí ò ṣe nǹkan kan tó sì jẹ́ wípé ọmọ rẹ̀ fi débi tó dé, kò sí àdúà kankan tó fẹ́ ṣe fún tí ó gbé débi kankan, má tanra rẹ̀. Ìyún mo bá débi wedding àná, àwọn ọmọ dùn mọ́ mi o. A máa dùn mọ́ mi gidigidi bí obìnrin tó jẹ́ single mother tó bá tọ́ ọmọ tó yàn tó yanjú. Bí n bá tún wá rí single father náà tí ìyá rẹ̀ ti jálẹ̀ tó ti rìn lọ bí orí tán sánkú mọ́, tí ó wá tọ́ ọmọ náà tó yàn tó yanjú, a máa dùn mọ́ mi dókàn àyà. Queen mother mo kíkú oríire. Oríire wọn náà ò wá ní dìbànújẹ́. Ẹni bá lóhun ò rí ní ohun ò rí fídíò ohun ò rí bí ó ṣe dùn tó lárinrin tó ẹ̀ńtàn ò lè rí nǹkan rẹ̀ mọ́ láyé. Kì í ṣèpè. Ẹ̀bùn rẹ̀ yọ ni kíri ó lè tẹ̀yìn náà lọ. Èmi bó ń re yọ o kíri ó bá lè tẹ̀ mí lọ́wọ́. Níbi wọn mọ́rọ̀ lọ gangan. Sọ́ra yí àwọn baba ńlá wa yàn ìyá ńlá wa ni wọ́n mọ ní ẹ bá ń bẹ́ẹ̀. Àní kó tiẹ̀ jókòó kó tiẹ̀ ṣàdúà fọ́mọ nígbà tí ìṣepò kú ní ta ni ó wàá fẹ́ jókòó ń jókòó bàbá báyìí. Wọ́n wàá tún mọ́ bì ọ́ ẹni tó yẹ ọmọ ọbẹ̀. Ẹni tó yẹ ọmọ ọbẹ̀ tí ó náà ò fi ọmọ lẹ̀ nígbà tó rìnrìn orí ibú rẹ̀ lọ. Ni ó tún wá mọ́ àwọn bàbá mọ̀ ti jayé alákatá sẹ́yìn o. Wọ́n mọ̀ ti jayé sẹ́yìn o. Ìyá ni ó tún wá mọ́ bì ọ́. Wọ́n máa pe mọ̀lẹ́bí àní ẹ sábà ń bẹ àní ó mú nǹkan kan wá o. Àní ẹ sáàjì ó wá kó jókòó ń jókòó bàbá kó ṣàdúà fọ́mọ rẹ̀. Ó rí pé gbogbo nǹkan ti yí padà ní ìsìn. Béèyàn bá lọ ṣe fàlàfàlà yóò rí fòlòfòlò ni. Ṣé wọn náà rí wípé nọ́tìsì sọ rágà kankan kó sófo ń bẹ́hùn. Sọ rí tírẹ́sì sí pé nǹkan kan sọnù ń bẹ́hùn. Ó rí pé àyè mi yọ ọ́ lẹ̀. Sọ orí káyè kankan yọ ọ́ lẹ̀. Bí ó ṣe jẹ́ gan-an. Àyè rẹ náà ò lè yọ ọ́ lẹ̀. Nígbà táyè rẹ ò yọ ọ́ lẹ̀ ń gbọ́ ọmọ nídìí 1 naira tó nídìí 2 naira. Àyè rẹ ò yọ ọ́ lẹ̀ ńgbà tí ó sanwó òwe. Kò yọ ọ́ lẹ̀ ńgbà tí ó ra bírò. Kò yọ ọ́ lẹ̀ ńgbà tí ó ra ìwé. Kò yọ ọ́ lẹ̀ ńgbà tí ó ra aṣọ. Nígbà tí ọmọ ó jẹun gan, àyè rẹ ò yọ ọ́ lẹ̀. Sórí lọ́jọ́ nǹkan ẹ̀yí ọmọ òun, àyè rẹ ò lè yọ ọ́ lẹ̀. Wọ́n wá ní wọ́n ṣàdúà fún. Bàbá tí ò bá tọ́jú ọmọ ọmọ ládùúà lẹ́nu. Níbo ẹ ti gbọ́? Níbo ẹ ti gbọ́? Wọ́n ládùúà lẹ́nu o. Bàbá tí ò bá tọ́jú ọmọ kò àdúà tí ò gbé ọmọ débi tó dé. So ni ó wàá ṣe fún ní ìsìn tí ó sì mọ́ lànà fún. So tiẹ̀ tún wá ríyàn wíwọ̀n bàbá bá wọn mọ́ dìmáàdì gan o. Wọn ò ní ṣe nǹkan kan o. Wọn kàn wà ń bẹ náà wọn ò mọ̀ ránró. Wọn bàbá tó jẹ́ pé wọn bàbá àjà àràbùkà. Wọn bàbá tí yóò gbọ́dọ̀ mọ́ fi ṣépè fún bàbá. Kò sírú ìjà tó lè dúyàwó rẹ láàrin ìwọ àti ìyàwó rẹ. Tó o bá nífẹ̀ẹ́ ọmọ rẹ ní tòótọ́, ọ wà. Tó o bá nílò ọmọ rẹ tó o nífẹ̀ẹ́ wọn tọkàntọkàn. Ọ mọ bí wọn náà ṣe máa sojúṣe rẹ lórí ọmọ. Ẹ má jẹ́ atanra wa. Ṣé rí gbogbo wọn tó máa ń fọmọ lẹ́hùn? Wọ́n kàn lè kórìíra ọmọ náà láti lẹ̀ ni. Kì í ṣe wípé kíní wọ́n kàn wá àlọ́mọ́ àti kíní mọ́ ni. Wọ́n kórìíra ọmọ ni. Ọ wà láyé ẹ yọ ọlẹ̀. Níbo ni ó yọ sí? Àbọ̀ ọlọ́ọ̀ ládùúà kan lẹ́nu. Dey play o. Kọ́ ọmọ tanra rẹ̀. Kódà ṣé ẹ tiẹ̀ tún wá rí Ọlọ́run ló mọ kọ̀ǹdíṣàn tí wọ́n wà báyìí. Ẹ kú oríire. Ọlọ́run tí ò jẹ́ sọ fún yín wípé kò tán bí. Àtìmọ̀ tí wọ́n yà náà la fi kún wọn lẹ̀. Ó rí pé èdè tó ní agbára ni. Gbogbo ẹ̀yin single mother tẹ́ ń dá fà tẹ́ ń dá rú pátápátá èdè yóò ní jáde sí. Ìbámọ̀ kí n mọ́ fi hàn lẹ̀ ni wọ́n mọ̀ sọ. Torí wọ́n mọ̀ rí lókèrè. Bó bá wá tún wù ọ́, ìwọ ni ọ̀rẹ́ mọ̀ fi invitation bìyàn. Kan tún wá jókòó ogun tì ọ́. Kán mọ̀ pàrọwà, kán mọ̀ pìtàn òfò fún ọ.
bóyá ọkùnrin tán lé yín ni kò yé mi bọ́ọ̀ bá tiẹ̀ lọ́mọ ọkùnrin tó lè fa ìyàwó dání wọlé sọkùnrin tán lé yín ni tọ́rẹ̀ mọ́ wá fi ìkúnlé òfò kan bẹ bàbá àjẹ́ àràbùkà tí ò wúlò ọ̀rí ó dúró lárinrin gbọ́ngbọ́n kan sí i àfi abíagbá nìkan èèyàn lásán ni ò ní nǹkan ò ṣe é bẹ́ẹ̀ ayé gbọ́ ọ̀run mọ̀ mo sì mọ̀ pọ́n sì tún mú yẹ wọ́n sẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni ti nàìjíríà gan ó pin rinrin ìwọ lọ mọ̀ abímọmọ wò olómi ìfà distributor bó ṣe yóò mọ̀ dáa fún inú àyè yóò mọ̀ sófo náà ni ẹlòmíì ò mọ̀ replace yín ni àbí gbọ́dọ̀ ọmọ ó sanwó oṣù kú èèyàn kan lọ́hùn ló sáàdí bẹ́ẹ̀ náà ni ó rè rọ́pò rẹ lọ́hùn òṣì orí báyìí sọ ẹlẹ́ẹ̀ni gbọ́ náà ni ń gbọ́ bá ti ń gbókèrè tó ń wà sí orí ọmọ rẹ ẹbí inú rí ó mọ̀ ọdún sí alájígẹ́rì iná o bá láìkẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀ ṣí ẹ̀ ó dàbọ̀.